Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa Ọlọ́run wa, olùfẹ́ wa, àwọn adúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà láti rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù kìíní nínú ọdún tuntun. A gbé yín ga Ọlọ́run aláàánú wa fún àánú tẹ́ fi pa wá mọ́ o, tẹ́ fi kà wá yẹ. Ògo ìyìn àti ọlá ní fún orúkọ mímọ́ yín o. Ọ̀rọ̀ tẹ́ ò gbéyàwó lẹ́ni kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ní ọjọ́ àìkú ọjọ́ 12 oṣù kìíní. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé fa àwọn ìbùkún Ọlọ́run mọ́ra, fa àwọn ìbùkún Ọlọ́run mọ́ra. A mú àkọ́sórí wa nínú ìwé Róòmù orí ìkẹrin ẹsẹ̀ ìkeje. Róòmù orí ìkẹrin ẹsẹ̀ ìkeje ó wípé ìbùkún ni fún àwọn ẹni tí a dárí ìrékọjá wọn jì, tí a sì bo ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé orin Dáfídì orí ìkejì-lé-ní-àádọ́fà ẹsẹ̀ ìkíní dé ìkẹwàá. Ìwé orin Dáfídì orí ìkejì-lé-ní-àádọ́fà ẹsẹ̀ ìkíní dé ìkẹwàá. Ẹ máa yin Olúwa. Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù Olúwa, tí inú rẹ̀ dùn jọjọ sí òfin rẹ̀. Irú ọmọ rẹ̀ yóò lágbára ní ayé. Ìran ẹni ìdúróṣinṣin ni a ó bùkún fún ọ. Ọlá àti ọrọ̀ yóò wà ní ilé rẹ̀, òdodo rẹ̀ yóò sì dúró láéláé. Fún ẹni dídúróṣinṣin ni ìmọ́lẹ̀ mọ́ ní òkùnkùn olóore ọ̀fẹ́. Ó ní oore ọ̀fẹ́, ó sì kún fún àánú, ó sì ṣe olódodo. Ènìyàn rere fi ojú rere hàn, a sì wí ni. Ìmòye ni yóò máa fi la ọ̀nà iṣẹ́ rẹ̀, nítorí tí a kì yóò yí nípò padà láéláé. Olódodo yóò wà ní ìrántí títí láéláé. Kì yóò bẹ̀rù ìrìn búburú. Àyà rẹ̀ ti mú ọ̀nà kan. Ó gbẹ́kẹ̀lé Olúwa. Àyà rẹ̀ ti múlẹ̀. Kì yóò bẹ̀rù títí yóò fi rí ìfẹ́ rẹ̀ lórí àwọn ọ̀tá rẹ̀. Ó ti fọ́nká, ó sì ti fi fún àwọn olùpọ́njú. Òdodo rẹ̀ dúró láéláé. Ọlá ni a ó fi gbé wọ̀, ni a ó fi gbé ìwo rẹ̀ ga. Àwọn ènìyàn búburú yóò rí, inú wọn yóò sì bàjẹ́. Yóò pa eyín wọn rẹ́ keke, yóò sì yọ́ dànù. Ìfẹ́ àwọn ènìyàn búburú yóò ṣègbé. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní ẹni ọjọ́ àìkú. Lánàá mo ṣàlàyé bí ègún láti ọ̀dọ̀ Ọlọ́run ṣe burú tó, àti bí ìwọ pàápàá ṣe gbọ́dọ̀ yàgò fún irú àwọn ègún bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ègún láti ọ̀dọ̀ Ọlọ́run bó ṣe lágbára, bẹ́ẹ̀ náà ni ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run náà lágbára. Ó lágbára gidigidi pẹ̀lú. Ohun tó dára jùlọ tí ó lè ṣẹlẹ̀ sí ènìyàn ni kí Ọlọ́run kí ó bùkún fún irú ẹni náà. Nígbà tí Ọlọ́run bá bùkún rẹ, gbogbo agbára lọ́run, ayé àti ní ìsàlẹ̀ ilẹ̀, wọn yóò ṣiṣẹ́ fún ìṣerere rẹ. Bákan náà kì yóò sì fi làálàá kún fún ìbùkún rẹ. Ìwé Òwe orí ìkẹwàá ẹsẹ̀ ìkejì-lé-ní-ogún. Onírúurú ẹsẹ̀ ìwé mímọ́ ló wà tó sọ̀rọ̀ nípa ìbùkún Ọlọ́run àti bí ó ṣe lè fà wọ́n mọ́ra. Ó ṣe ní láàánú pé ọ̀pọ̀ Kìrìsìtẹ́nì kàn kà nípa àwọn ìbùkún yìí ni, tí wọn yóò sì pé mọ́ ara wọn ṣùgbọ́n wọn kò fiyèsí ohun tí ó yẹ kí wọ́n ṣe o, kí ó lè jẹ́ tiwọn. Látàrí ẹ̀kọ́ mi nínú ìmọ̀ ìṣirò, nígbàkúgbà tí mo bá rí ìbùkún kan nínú Bíbélì, mo sábà máa ń fẹ́ mọ ohun tí ènìyàn ní láti ṣe kí ó lè rí ìbùkún náà gbà. Mo mọ̀ pé tí àwọn àdéhùn kan bá wà, kò sí bí mo tilẹ̀ gbìyànjú tó, màá ní èsì tí mo fẹ́ ṣe. Nítorí náà mo sábà máa ń fiyèsí àwọn àdéhùn tí ó nílò fún àwọn ìbùkún Ọlọ́run ju àwọn ìbùkún fúnra wọn gan lọ pàápàá. Ìwé Dìtàlórómì orí ìkejì-dín-ní-ọgbọ̀n ẹsẹ̀ ìkíní dé ìkẹrìnlá. Ó kún fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ìbùkún tí Ọlọ́run ṣe ìlérí fún wa. Ẹ̀wẹ̀, nígbà tí o bá ka Bíbélì náà dáadáa, ìwọ yóò rí wípé àdéhùn wà nídìí gbígba ìbùkún náà. Tí o bá fi ara balẹ̀ gbọ́ ohùn Ọlọ́run, tí Ọlọ́run bá wò ọ́, tí kò sì sí ẹ̀ṣẹ̀ kankan, ó ti jẹ́ ní ìbùkún nìyẹn o. Ìbùkún ni fún ọkùnrin náà, ẹni tí Ọlọ́run kò ka ẹ̀ṣẹ̀ sí lọ́rùn. Ìwé Róòmù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹjọ. Láti fa àwọn ìbùkún Ọlọ́run mọ́ra, o gbọ́dọ̀ gbé ayé mímọ́. O kò lè tẹ̀síwájú o láti máa lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run kí o wá máa retí
wípé Olúwa yóò bùkún fún ọ. Nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé mímọ́, ìwọ yóò ṣe àwárí ìtumọ̀ ìbùkún Ọlọ́run gangan. Mo rò pé mo ti ṣe àṣeyọrí kí n tó mọ Kristi ni. Mo jẹ́ olùkọ́ kékeré ní yunifásítì. Mò ń dàgbà nínú iṣẹ́ tí mo yàn láàyò. Ẹ̀wẹ̀, kò sí bí owó oṣù mi ṣe tó. Nígbà tí yóò bá fi di ìdajì oṣù tó tẹ̀lé, màá máa yá owó lọ́wọ́ dírẹ́bà mi láti ra epo sí ọkọ̀ ni. Lẹ́yìn náà, mo bá Kristi pàdé, mo sì bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé ìwà mímọ́. Ó bùkún mi o. Lójijì, owó oṣù tí kì í tó mi tẹ́lẹ̀, ó ti ń tó mi nísinsìnyí, ó sì ti tó yanjú àwọn àìní mi. Olùfẹ́, bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé ìwà mímọ́ o. Láti òní lọ, ìwọ yóò rí ìtumọ̀ jíjẹ́ ẹni ìbùkún ní tòótọ́. Kókó ọ̀rọ̀ láti fa ìbùkún Ọlọ́run mọ́ra. Gbé ìgbé ayé ìwà mímọ́. Ẹ̀já sọ pé bàbá mi, Olúwa oore ọ̀fẹ́ láti gbé ìgbé ayé ìwà mímọ́ kí n lè jẹ́ ẹni alábùkún fún. Oore ọ̀fẹ́ láti tẹ̀lé ọ̀rọ̀ rẹ. Oore ọ̀fẹ́ láti jẹ́ mímọ́ kí o má ṣe rí ẹ̀ṣẹ̀ kankan kà sí mi ní ọrùn. Ọlọ́run ìyanu fún mi ní oore ọ̀fẹ́ náà. Ọlọ́run yóò yọ̀ǹda fún wa ní orúkọ Jésù. Olúkọ̀ọ́láyà kó ní orúkọ mi o. Ẹ máa bá mi share, kẹ́ máa like, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Náání, òun àní nàǹdání, ó dàbọ̀.